Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ló ń dé sí tìgbọ̀yìn. Ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí gbọ̀yìn lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ẹni tí ó jẹ́ aṣòfin Uba Sani ni ó ti sọ di mọ̀ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni kò ní ìdúkokò látàrí bí àwọn èèyàn kan ṣe kóra wọn jọ pọ̀ láti ṣì nípò. Ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ epo orílẹ̀-èdè Nàìjíríà NNPCL Ṣónẹ́yẹ ni ó ti sọ di mọ̀ pé òun ti kọ̀wé fipò sílẹ̀. Àwọn ọba aládé ní ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ di mọ̀ pé kò sóhun tó jọ wípé ìjọba ń pa àwọn lẹ́nu mọ́ àbí ìjọba ń ṣe àmúlò àwọn ní àwọn ibìkan. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn sì ṣe ìlérí tí àwọn yóò múṣẹ nípa ti ìṣèjọba tó dára nípa ti ètò ààbò ní ìpínlẹ̀ náà. Wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ènìyàn kan tí wọ́n dàbí àgbẹ̀ àti Fúlàní náà ti wọ̀yá àjà nítorí omi tí wọ́n jọ mu nínú rẹ̀. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè Nàìjíríà Rasheedat Ajibade ní ikọ̀ agbábọ́ọ̀lù Everton ti ń gbé ọ̀rọ̀ kan jáde lórí rẹ̀ wípé wọ́n fẹ́ rà á. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ ìtàláwòye Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ Nàìjíríà lórí YouTube. Ààyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ló ti sọ di mọ̀ wípé àwọn tí wọ́n lọ kóra wọn jọ pọ̀ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú kan ni wọ́n dàbí ìdúkokò sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027. Gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ wípé àwọn ìgbìmọ̀ yìí tí wọ́n ti lọ fi orúkọ sílẹ̀ lábẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò INEC lórílẹ̀‐èdè Nàìjíríà láti lè ṣí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò nípò. Gẹ́gẹ́ bí Uba Sani ṣe ti sọ di mímọ̀ níbi ètò kan èyí tí ó ti fi ara hàn ló ti sọ di mímọ̀ wípé ìgbìmọ̀ yìí tí ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà David Mark ń lé wájú fún nínú wọn náà láti rí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Atiku Abubakar, gómìnà àná ní ìpínlẹ̀ Rivers Rotimi Amechi àti gómìnà Nasiru El-Rufai tí ń ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna láti rí wípé wọ́n ṣe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò nípò. Ẹni tí wọ́n ṣe gómìnà Uba Sani ló ti sọ di mímọ̀ wípé kí wọ́n lọ kọ ọjọ́ òní sílẹ̀ kí wọ́n sì rántí rẹ̀ dáadáa wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò dàbí ìdúkokò fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ náà ní òní níbo ni wọ́n wà nígbà tí wọ́n jà fún ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ pé lótìtọ́ àti lódodo ní láìpẹ́ ni gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ló ti sọ di mímọ̀ pé ó máa ṣòro ṣe láti jẹ́ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu padà sí ipò aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà torí wọ́n ti dojú ti àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ epo ti orílẹ̀‐èdè Nàìjíríà Olúfẹ́mi Ṣónẹ́yẹ ni ó ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀. Ṣónẹ́yẹ ẹni tó sọ léde mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde fún àwọn oníròyìn lọ́jọ́ àbámẹ́ta òní. Ó sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun kò ní jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ epo ti orílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ pé òun fẹ́ lọ gbájúmọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ àti ojúṣe kan. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, gẹ́gẹ́ bí ó ti ṣe dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ àti àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀gá lọ́gàá nínú iléeṣẹ́ epo ti orílẹ̀-èdè Nàìjíríà NNPC. Gẹ́gẹ́ bí ó ṣe dúpẹ́ lọ́wọ́ wọn wípé ìpinnu yìí ni òun ṣe ní ìbámu ti mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn kankan èyí tí òun fẹ́ lọ mójútó. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ lákòótán ó wá rọ àwọn akẹgbẹ́ rẹ̀ àti àwọn sàwáwù rẹ̀ wípé kí wọ́n tẹ̀síwájú àti máa ṣe gbogbo ohun tí ó tọ́ nípa ti ilé iṣẹ́ náà.
àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Abia ni wọ́n ti jáde sí gbangba wálé àsọ di mímọ̀ wípé kò sí ohun tó jọ wípé ìjọba ìpínlẹ̀ Abia ni wọ́n pa àwọn lẹ́nu mọ́ àbí wọ́n ṣe àmúlò wọn ní ọ̀nà tí kò dára. ọ̀kan lára àwọn ọba aládé náà Eze Ọ̀rẹ́àkó òun ló sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn. níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ wípé ohun tí àwọn ṣe yìí ni kò lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ náà nínú. gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé àwọn nìkan ni wọ́n ti ń gbèrò yẹn lẹ́jẹ̀ kiri wípé àwọn ọba aládé ní ìpínlẹ̀ náà ni àwọn ọba náà ti ń lò ní ọ̀nà tí kò tọ́. gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ di mímọ̀ wípé kò sí ẹni tí ó lè bo àwọn lẹ́nu, bẹ́ẹ̀ náà kò sí ẹni tí ó lè ṣe ohun tí yóò dẹ́kun àwọn láti sọ̀rọ̀. àwọn ọba aládé yìí wá sọ di mímọ̀ pé tí ìṣèjọba náà kò bá ṣe ohun tí kò dùn mọ́ àwọn nínú, àwọn yóò ṣe bẹ́ẹ̀ ń sọ ọ̀rọ̀ sókè. bákan náà ló sọ ọ́ di mímọ̀ pé nípa ti àfikún owó oṣù tí wọ́n fún àwọn ọba aládé ní ohun ìjọba ìpínlẹ̀ náà láti ṣe bẹ́ẹ̀. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú PDP ní orúkọ gómìnà wọn Ṣèyí Mákindé ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn yóò sì máa fi ara jìn sí iwájú láti máa rí pé ètò ọrọ̀ ajé àti àwọn nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú ìgbé ayé ìrọ̀rùn àwọn ará ìlú ló jẹ àwọn lógún. bákan náà àwọn yóò máa fi èní pète ọ̀la tó dára sílẹ̀ fún àwọn ìran tó ń bọ̀. gẹ́gẹ́ bí gómìnà ti ṣe sọ ilé ìdímọ̀ lọ́jọ́ Ẹtì Friday àná lásìkò tí àwọn èèyàn kan yọjú sí ilé-iṣẹ́ rẹ̀ tó wà ní Agodi ní ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì sí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lórí ti ìgbóhùnsí afẹ́fẹ́ Suleiman Ọláníwájú ṣe ti sọ di mímọ̀ nínú àtẹ̀jáde wípé ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ṣe àlàkalẹ̀ àwọn oríṣiríṣi ètò èyí tí wọ́n fẹ́ fi mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ náà. wọ́n ní lára àwọn ìgbìyànjú àwọn ní láti rí pé ọ̀rọ̀ ètò ọ̀gbìn, ètò ìlera àti àwọn nǹkan mìíràn ní orí ọwọ́ mú ní ìpínlẹ̀ náà. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló tún ní ṣe pẹ̀lú ṣíṣe àwọn àkànṣe iṣẹ́ ojú ọ̀nà èyí tí yóò tún jẹ́ kí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ náà máa gbèrú sí i. ìkọlù tuntun òun ni ó tuntun wáyé ní ìpínlẹ̀ Taraba láàrin àwọn àgbẹ̀ tí wọ́n pè ní Tiv àti àwọn Fúlàní darandaran ní ìjọba ìbílẹ̀ Bali. gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ìkọlù yìí ni yóò tuntun ṣe ìpalára fún àwọn ènìyàn tí ó sì bá ọ̀pọ̀ dúkìá tó níye lórí jẹ́. gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ pé ìkọlù àti aáwọ̀ náà òun ni ó wáyé lórí omi kan tí wọ́n jọ ń pín mu. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ mọ̀ pé arábìnrin kan ló gbégi dínà àwọn Fúlàní wọ̀nyí láti má fi àwọn màálù wọn mu omi níbi omi tí àwọn náà mu. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí kò ṣe tẹ́ àwọn Fúlàní lọ́rùn ni wọ́n dúnkokò mọ́ arábìnrin yìí láti ṣe é ní ìpalára. gẹ́gẹ́ bí arábìnrin náà ṣe sọ di mọ̀ pé eléyìí ló fa ariwo èyí tí òun pa tí àwọn ará ìlú fi yọjú síbi ìṣẹ̀lẹ̀ náà. wọ́n ní kí wọ́n tó ṣẹ́jú pé wọ́n ti kọjú ìjà síra wọn. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ọ̀pọ̀ ilé ni wọ́n ti dáná sun, bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti farapa látàrí ìṣẹ̀lẹ̀ náà. gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ Taraba ni wọ́n ti rán àwọn ènìyàn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò sí agbègbè náà láti rí pé àlàáfíà padà sí àárín ìlú. lẹ́ka ìròyìn eré ìdárayá Balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà Rasheedat Ajibade ni wọ́n ti sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Everton láti orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ni wọ́n ti fìfẹ́ hàn láti ra agbábọ́ọ̀lù náà. bí ẹ kò bá gbàgbé Rasheedat Ajibade ló fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid sílẹ̀ ní ìbẹ̀rẹ̀ oṣù yìí. Rasheedat Ajibade ni ó ti wá sọ di mímọ̀ wípé lẹ́yìn ìdíje ife ẹ̀yẹ ti àwọn obìnrin ní orílẹ̀-èdè Morocco ni òun yóò tó sọ ìpinnu bí ọjọ́ iwájú òun ṣe fẹ́ rí. gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ mọ̀ pé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ni
wọ́n tuntun fi ìfẹ́ hàn sí ẹni tí ń ṣe Rasheedat Ajibade. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Everton yìí ni wọ́n ti ní Tony Penny nínú ikọ̀ agbábọ́ọ̀lù wọn tẹ́lẹ̀ tí wọ́n sì fi ojú sí ẹni tí ń ṣe Chiamaka Nnadozie. Bí ó ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kọ́ni amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube gbàgede ìmọ̀ Làǹjẹ́ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí gbọ̀nyìn. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa láwọn àṣẹ nǹkan ní ṣe wá o. Ire kàt.